Òun rèé, ṣé ẹ ti rí i? Kí Ọlọ́run aláàánú kó ṣàánú wa. Inú igbó la wà yìí o. Ẹ̀yìn Barracks Alámàlà la wà yìí. Ẹsẹ̀ wa pọ̀ o. Tá a wọlé wá. Tí kidnapper ń dààmú wa. Àwa ní Yorùbá Nation ní solution. Àwọn kan ní láéláé. Gbogbo ẹni tó máa ní ká má gba Yorùbá Nation, ogun máa pa á ni. Gbogbo àwọn alálẹ̀ máa péjọ pa á tìrantìran ni. Torí Yorùbá Nation yẹn, òun mo rí i pé bóyá ó jẹ́ ọ̀nà àbáyọ. Wàláì tàláì. Ẹ wo, àwọn èèyàn wà nínú pápá lọ. Tá a wà nínú igbó. Òun rẹ̀ wo nǹkan tá a gbé dání. Hakeem ló wà lọ́wọ́ àwọn people yìí. Àwọn tá a bá nínú igbó ń bẹ̀, wọ́n lé, wàláì, wọ́n lé 1,000. Tó jẹ́ pé Hakeem ni gbogbo wọn gbé dání. Nǹkan tá a gbé dání, tá a fi ń fèsì wọn, kò tún sí ẹ̀pà. Still náà, làwọn kan tó ń sọ pé láéláyé, láéláyé kò sí nǹkan tó jọ wọ́n Nàìjíríà. Gbogbo ọmọ Yorùbá tí ń kígbe wọ́n Nàìjíríà, ogun ló máa gbẹ̀mí wọn o. Wọ́n á kú báyà ṣe kú tòun-tògbóró ni o. Kò ní dáa fún wọn tìrantìran. Gbogbo ẹni bá máa sọ pé kílẹ̀ Yorùbá má pín. Ẹ wo wá, ẹ wo, ẹ wo, ẹ wo, ẹ wo. Ọlọ́run máa fogun jà wá. Tí a bá dìde ká kọ nǹkan yìí lọ́wọ́ kan, ká gba orílẹ̀-èdè yìí, wàláì a lè dá sùn níbí báyìí mọ́. Ẹ wo àwọn kan tó ń kó, tó fẹ́ wọnú igbó, tí sójà ni wọ́n gbọdọ̀ wọ bẹ̀ o. Àwọn ọlọ́pàá gan tún wá, sójà ni wọ́n gbọdọ̀ wọ bẹ̀. Tó dẹ̀ jẹ́ pé àwọn ènìyàn wà lójú oorun. Tó dẹ̀ wà lójú oorun. Táwọn sójà dẹ̀ deny pé láéláé wọ́n gbọdọ̀ wọ bẹ̀. Wọ́n máa wọ bẹ̀ o. Ní àná òde ní ìnà yìí, a rí àwọn ènìyàn mú. Àìrí àwọn ènìyàn attack ṣe bẹ́ẹ̀ rí. Tán tún fi lọ kó àwọn méjì tán lọ kó yẹn. K'Ọlọ́run aláàánú ṣàánú wa, kádùrá wa gbà. Yorùbá Nation, no going back. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Òun làwa fẹ́ o. Òun la fẹ́ o. A lè sùn, a lè wò. Torí ike lórí ilẹ̀ wa. Oòduà á gbè wá, kò ní gbọ̀dálẹ̀ o.